ìjọ mo tó adé ayé ìlérí bàbá ìgbà yà má bùrọ̀ adé lélẹ̀. ibẹ̀ tí wọ́n lọ́ ilé ìrẹ́pọ̀ wa yóò kó bá jẹ́ àtúnṣe ìṣèmánu fáwọn kọ̀ àmì bá máa bá rẹ̀ ní àyè. Ádà tí mo bá máa pẹ́ gbogbo jíjẹ́ lànà ló bí àyè kan. Ìjà tí ò lè parí láíláí ni àbí tẹ́ bá parí ẹ̀. Tí ọ̀bá jẹ́ lẹ̀ gbogbo àwọn tí rọ́ọ̀pù mi ní gbangba àti kọ̀ọ̀kọ̀ nígbà mi wọ́n fẹ́ pa mí ní gbogbo mi dáadáa. Wọ́n náà àti bílù rẹ̀ ọlọ́run kọ́ bá jẹ́ tó. Àwọn àgbà náà ló parí ẹ̀ ṣùgbọ́n bó ṣe yẹ kán parí ẹ̀ òun ni kó wá láti parí ẹ̀. Sulaiman Farouk kò lè pa Habibi kò sì ní lè lérò láti pa Habibi. Wọ́n fẹ́ sòdodo ẹ bí ẹni tó fẹ́ sùn kan ni ẹ ìfẹ́ ẹni tó fẹ́ sùn kan ẹ bí léèrè ẹ ta wíkẹ́tẹ̀ ẹ àti parẹ́ nù kò sí ìlú tó ti ṣe bẹ́ẹ̀. Ọmọ tá a kọ́ bẹ́ẹ̀ ká máa fi ṣògo lọ́lẹ̀ tí ṣe wá lóore láwa fi lò ó láwọn àyè kan tó ti gbogbo wa ló ṣe pẹ́ àwọn atọ́nù láti fi lè bá yẹ̀ jẹ́ pé ó fẹ́ pa wá tàbí wọn àgbọ̀ bẹ́ẹ̀ nìkan fẹ́ pa wá tínú rẹ̀ ó wà dùn sẹ́ni tó fẹ́ pa wá tẹ́lẹ̀ ò sì fẹ́ pa wá yóò sì lè pa wá. Sulaiman Farouk òun ló bá tọwọ́ bọ̀ mí lẹ́nu ó ti tọwọ́ bọ̀ máa bì sí lọ́wọ́. Ẹlòmíì inú mi ní bí kọ̀sẹ́sẹ̀ ní kínú mi ó bí ọ má dà á pọ̀ mọ́rọ̀ mùdírù máríkàsì. Mo wà ní primary school mi ìrò mọ́ ti bí ẹ. ọ̀rọ̀ Sheikh Sulaiman Oníkìjìpá Mufti tìlú Ìlọrin àti Mudir Markaz ọ̀rọ̀ ńlá mà ní. Sheikh Sulaiman Farouk Oníkìjìpá ọmọ tí fi Quran búra ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló fi Quran búra pé tó ń bá mọ̀ nípa àìsàn àtàjálù tó dé bá Mudir Markaz ó ní gbogbo ibi tó wà nínú àlùkùránì ni kó máa bá òun o. Oníkìjìpá mà ṣàlàyé bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ ó lóun ò mọ nǹkan kan nípa tó ń ṣẹlẹ̀ sí Mudir Markaz ẹ̀já gbọ́n tó wí nínú fọ́nrán rẹ̀ yìí. ìjọ mo tó adé ayé ìlérí bàbá ìgbà yà má bùrọ̀ adé lélẹ̀. ibẹ̀ tí wọ́n lọ́ ilé ìrẹ́pọ̀ wa yóò kó bá jẹ́ àtúnṣe ìṣèmánu fáwọn kọ̀ àmì bá máa bá rẹ̀ ní àyè. Ádà tí mo bá máa pẹ́ gbogbo jíjẹ́ lànà ló bí àyè kan. Kó tún dá padà wọ́n lọ ilé ẹ̀mọ́ wáyé. Kó bá jẹ pé àárẹ̀ ti ṣe Mudir Markaz Abdullahi Adam. Kó bá pé mi Sulaiman Farouk bá máa pẹ̀ ọmọ mi gbogbo ìlànà ti ṣẹlẹ̀ nígbà yìí. Wọ́n lọ mo tún ìfọ́n lẹ́kẹ̀ẹ́ta o tí mo bá máa pẹ̀ sẹ́. Ìwọ lójú ẹ̀ tó wà mo jẹ́ ìsìn. Mo tún wí lẹ́kẹ̀ẹ́ kó bá jẹ pé bẹ́ẹ̀ wá ní kí ni ọlọ́pọ̀ jẹ́ tèmi. Àmọ́ tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ ilé ẹ̀mọ́ wà ní. Tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ń wọ́pù mi káàkiri gbogbo ayé pátápátá nígbà èmi ni mo máa ń bẹ̀ èmi mo fẹ́ pa wọ́n èmi mo ṣàìdá fún wa gbogbo ní dandan ọjọ́ ọ̀rọ̀ rẹ̀ ni tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ni ó mo fi Ramadan yìí àtàlẹ́ iṣẹ́ tá a ṣe bẹ́ẹ̀ àti wọ́n ṣe láyé bàbá wa ní ọjọ́ àti mo bì ọ́ tí ọba jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn tí rọ́ọ̀pù mi ní gbangba àti kọ̀ọ̀kọ̀ nígbà mi wọ́n fẹ́ pa mí ní gbogbo mi dáadáa. Wọ́n náà àti bílù rẹ̀ ọlọ́run kọ́ bá jẹ́ tó. ọ̀rọ̀ yìí ò wá pọ̀ jù bí lórí ọ̀rọ̀ yìí bàbá agbára omi pẹ̀lú dá sí i wọ́n sọ tí wọ́n mọ̀ ń pa ẹ̀ wọ́n tiẹ̀ sọ pé ìjà yìí ò lè parí o àfi kán pè àwọn àgbààgbà láti dá sọ̀rọ̀ náà. Sheikh Tauban àwọn náà sọ tí wọ́n mọ̀ ń pa ẹ̀ torí bá a ṣe ń tú ojú oko ọ̀hún ló ń dín kókó sí i gbọ́ àlàyé wà nínú tí Oníkìjìpá ṣe lórí ọ̀rọ̀ yìí ẹ̀já farabalẹ̀ ká gbọ́n. Ẹ farabalẹ̀ ọ̀nà ìjẹsà ẹ farabalẹ̀ kí ló wá ṣẹlẹ̀
ẹ fi ara balẹ̀ kò sí ìkàlà àdídí láyé kí ló ṣẹlẹ̀ kó tó di pé mufti dé bí iṣẹ́ mi tí mò ń ṣe dáwà ni mi máa bá lọ. wọ́n máa ń yàn kí sọ́kọ̀ ọba mi lọ àgbàdo àti ọkọ̀ kí sọ́kọ̀ ọba mi lọ. àmọ́ gbà mufti dé tọ́lọ̀ ń lo bàbá wa ọba ìlú lọ́dà tí kò bá ti gbé rẹ̀. àti ìgbìyànjú tí mo dírù mo wá pinnu rẹ̀ ní máa dọ̀rọ̀ sọ́dá ìtọ́gbẹ́rì sí gbogbo tí ń ṣe tí bàbá yóò fi rí ibi àti fi àyè yìí tẹ̀ ìmọ̀lẹ̀ lọ́lọ́ wọ́n jọ ṣẹlẹ̀ sí mi ìyẹn ló fa tí mo dírù bá ń lọ wá àti kékeré ní ẹ̀sẹ̀ ìlú lọ́wọ́ àti tẹ̀lẹ̀ náà ní ìjà lẹ̀ yàgbé lọ́wọ́ àti náà òdi àkọ́kọ́ tá a wà lọ bàbá sì fi má gbà lọ lọ́lọ́ bí a gbà fẹ́ wọ́n ti kó ká wọ́n lè fi ní ọ̀gbìn bí àwọn alẹ́ àjẹ̀bó òní ìṣẹ́ àti ìpòkàndọ́ nígbà fẹ́ sọ̀rọ̀ yìí kéde kẹfà àwọn àjẹ̀bó lórí ọ̀bá yìí oṣù wọ́n palẹ̀ wọ́n fẹ́ lọ́kí gbọ́nà wọ́n palẹ̀ yìí báyìí ọlọ́pàá mi lẹ́nu rí tìrìtìrìtìrìtìrì mo kàlẹ́ ìgbà tó máa ń kí nínú ẹgbogbo ẹ̀yọ́ owó ìfúnlẹ̀ kékeré nínú ọlọ́pàá rẹ̀ ṣẹ̀ ní káwá wà lẹ́yìn ìgbà wọ́n bá mú ẹ̀dá pẹ̀lú àwọn ọmọ ìgbà yìí àyíwájú máa kì í wá ìmọ̀lẹ́ àkìlá rẹ̀ sí ètí mo sáà fẹ́ ètí mo fẹ́ kọ́sẹ̀ ìjọba kò ṣẹlẹ̀ pé ọba látàrí tó wá gbọ́ balẹ̀ dúró ọjọ́ tó ń pàdé pẹ̀lú ọmọ tó dá wọn á pàdé pẹ̀lú ọdọ́ wọn á ti pàdé sí àdámù àwọn lè máa ń wá ọmọ àyírí wọn mú lọ sọ́jà àmúra mọ́tàkì àfọ́ àmúra ni wọ́n yòókó ibo tí rí tó ṣe wọ́n sẹ́ndì fídíò rẹ̀ síta náà ọlọ́wọ́ ìfẹ́ ni o ẹni tó mọ̀ ọ̀rán wo ìfẹ́ wọn lòun ní o ìfẹ́ wọn lòun ní o wọ́n sì gbájú wọ́n sì ṣẹ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ lọ à ń lọ àwọn wà ní ìdíbọ̀ rẹ̀ yẹ kí a mẹ́jọ lọ́wọ́ sáyà yọ wọ́n sì àgọ́ fọ́mà nígbà tó ń tọ́ wà kéèké wà sí ibi ní àfọwọ́ sí ni mo lọ sí dáná mo ti wà lẹ́yìn àwọn ọba àmọ́ ti dé gẹ́gẹ́ bí àṣà lọ ni kí wọ́n bá ṣe wòlímà tán àwọn náà wọ́n sùn yìí ìjọba ọba fẹ́ káwọn táwọn ọba yìí sùn yìí ẹ̀ẹ́dẹ̀ méjì wòlímà lè máa jẹ́jọ tọ́sí àbíjọ wẹ́ẹ̀dì kí ìjọba jẹ́ tọ́sí àbọ̀bá jẹ́jọ tọ́sí kí wọ́n fi lè káyè sí friday àti saturday wọ́n máa dàpọ̀ àwọn kò ní dọ̀wọ́ àwọn máa ń gbogbo ojú lẹ pé wọ́n ṣe wòlímà tán wọ́n jẹ̀ dàmọ́ àtàwọn tó sùn yìí bọ́ èmi lè tọ́ lórí èyí tá a ṣe ní òṣìkò ẹni wọn kó kéwé ká ìlú mẹ́ta sì ń bọ̀ wọn àfàwà ọ̀pọ̀ ẹ̀wọ̀n bá nílò wọn bá ti lọ ní ìtumọ̀ mi ọ̀pọ̀ ẹ̀rọ ìlú ẹ̀rọ ìlú wọlé dáadáa kí àwọn èèyàn rẹ̀ wọ́n ti wọ̀ ẹ̀ wọ́n sì kó wọ́n lè tọ̀lọ̀ nígbà ya program kan dé nígbà program kan wọn èmi ni mo kọ́kọ́ sẹ́ẹ̀tì ẹ̀ ibi ọ̀rọ̀ yẹn ń repeat ààrẹ ìgbẹ́ni bá kíkẹ́ ìyá gbogbo ara ní tutù ti àgbègbè yé kí lè ìwọ̀ lọ bí a ní tán ní tọ́wà wọ́n ṣẹ́jú sí àfà àtúkọ́lì ti dá ní kódà kó gbé microphone yẹn fún bàbá wọ́n yóò sùn kọ́wà àwọn àgbà bá a dábàá sọ̀rọ̀ mùdírí bí a ké mùdírí tó fẹ́ káyìn bá sọ̀rọ̀ yẹn ètò ti lágbára ṣubú tó máa ti jòkó yẹn wọ́n ti fi wo èmi mo fi sódà tèmi mo fi wójú wọn wọ́n tètè parí tó bá yẹ káàmù lórí ọgbà náà àwọn kan ká gbé wọn sórí ma sí yà wọn yà wọ́n tó àwọn kan ká pọ̀ wọn ní ọlọ́wọ́n ní ìyáṣẹ́ ẹ̀dúró lágbóolé ilé bíbọ́ rẹ̀ ni wọ́n fọmọ sínú náà obìnrin kan wá lọ bá tó gbogbo mọ́tò wà títì mo wá tẹ̀lé jáde lọ́dọ̀ fún wa ní mọ́tò wọ́n bá fún wa mọ́tò ìlànà ìfàsí wa ní àpò wọnú mọ́tò kí n tó lọ mo pa ara yìí bàbá wa sọ ìmáà nìkan ní àná wọn bẹ̀rẹ̀ ẹ̀ láti dé wọn lè kékeré gbogbo ìjọba wọn là ń jẹ náà ìjáde àti ọlọ́run náà ní ìdáàbò sí. bẹ́ẹ̀ ni ìṣe ronú jọ́lẹ̀ ní ronú bẹ́ẹ̀ tí wọ́n bá ronú bẹ́ẹ̀ kò ní lọ́nà
àwọn èèyàn takété báwọn olùgbàgbọ́ ìfẹ́ ìfàyàsẹ́ lẹ́yìn tó ṣe dọ́kọ́ wa. lẹ́yìn náà bá ṣe dé ara mi bẹ́ẹ̀ gbogbo màtí gbogbo wà láàrin bọ́ tí wọ́n wá ní sí lórí ìlú náà ní súnmọ́ wọn. bọ́ àwọn agbé wa sí mọ́tò èmi mọ́ wà lẹ́gbẹ̀ẹ́ bí báyìí. afa abdulrasheed fọdọ bá fẹ́ sọ̀rọ̀ tán mọ́kúrọ́ arúnà sí ìwà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ìwà lẹ́gbẹ̀ẹ́ òsì afa wa abu wa lẹ́yìn baba sunan gbìyànjú wa lẹ́yìn baba wa professor bilimọsi wa wájú àti baba wa rọyìn sùn kaba tí o yusuf la awa àwọn tó gbogbo bí ọba yìí ní kún bẹ́ẹ̀ ẹ mi jáde ọlọmọdé wọn máa yọ ìfọ fún ọdún tó dá wa kí mo lè ṣe wo sáré kọfìlà o bọ sọọkì wọn kí èsì ó lè máa bọ ní ọpọlọ náà wọn á masáàjì apá àtẹsẹpọ mo ní kí á lọ sínú ọmọ masáàjì tọrọ máa ń sọ fún ọ pé ẹ̀rọ gbogbo ìwọ yìí ẹni àfẹ́lẹ́ tó tẹ̀ bá kí ẹ gbé wọn lọ́bẹ̀ kọ́nà òun ló là wá àbí wọn yẹ síta àbí dọ́kítọ̀ dẹ̀ yóò yẹ wá pé dọ́kítọ̀ ṣe díẹ̀ ló ṣe pé kí ni ìdí sókè àgbọ̀n wọn dà ẹ́ àwọn òun ló là wá ọkọ̀ àmì jáde síta dọ́kítọ̀ fẹ́ sọ̀rọ̀ wọn àfọ̀dé máa mọ̀ ọ́ bọ̀ gbogbo wọn àánú wọn máa wò ń bọ̀ ya débi wákàtí kan làbá ní abájá náà ní ìbò ní abájá ọjà ọlọ́run ìjàpá tó tí àwọn ìjà wọ́n yẹ gbogbo yíyọ ẹ̀ka jọ dédé yìí ọ̀rọ̀ ta fún mi máa ń pọ̀fẹ́sọ̀ lọ́jọ́ dàpọ̀ o tó rẹ́lò ní ìyàtọ̀ pé yọ̀ wò kì í mú ba yóò sì ní mu bí lẹ́yìn òtún máa fi mọ wà má tọ́ka ní ìjà èyí bá yàgbá ní ẹ̀jẹ̀ lọ́wọ́ sọ́wọ́ máa ń pè á padà dìde àtọ́lùmọ́dà ó dúró ní mo ní dọ́kọ̀ wíì àwọn ní àkòsí náà wọ́n tún bẹ yẹ kó mi gbé bóde nínú mo ní kò ní yé máa yóò kú ní o ó ká lóun lọ lọ́wọ́ yóò kó balẹ̀ lọ lọ́wọ́. ní àsìkò sí pẹ̀lú wàhálà gbogbo ń tá a lè ṣe dájú a lè ṣe dájú a wọlé náà tá a ní wọ́n lọ mọ́ bọ̀ ayi bàbá wa fún wa fún gọ́fúnà wa yìí wọ́n wá ń tẹ́ aláwọ̀lẹ̀ yẹn wa pé gọ́fúnà agbọ̀dọ̀ bí wọn la bọ́ọ̀lù yìí o. mo nígbàgbọ́ pé ẹ̀ ń fọkàn bá ọ̀rọ̀ tí Mufuti ń sọ yìí bọ̀ ká lè yanjú ọ̀rọ̀ náà káyànnà náà ẹ̀ káwo bọ́rọ̀ ọ̀hún ṣe rí kí sùnmọ́mọ́ ráàyè láàrin wa àjọṣepọ̀ Mudriu àti Oníkìjìpá ò mọ̀ ní ìbàjẹ́ kọlọ́run ọba aláò kó bá wa yanjú ọ̀rọ̀ yìí. ọgbẹ́ àbúrò mi ọjọ́ pé kí n máa bá pọ̀ àwọn kan ká lọ àbújá mi à àsìkò tó ṣẹlẹ̀ ní wọ́n ti pàtì fún wa kò sí ewu òní ná táwọn ìpínlẹ̀ àbúrò dáhùn sí mẹ́tò mẹ́fà ara wọn yà á ní rárá tó. kọ́nà fàtí náà ìdí náà ní gaya àǹtí lọ pẹ̀lú àdúrà àǹtí lọ pẹ̀lú àdúrà àǹtí lọ pẹ̀lú àdúrà àbíbí tọrọ fún mi àwọn ọlọ́fẹ́ pa wọn wo ni jẹ́ Mufti lọ́fẹ́ dáhùn nínú ìjọba ó lè máa lò lọ nígbà tí ìdí jẹ́ Mufti sí láyé fẹ́rẹ́ tí wọ́n lọ láyé. bí mo sì ṣe tó ipò ní ìtọ́lọ̀ ni máa lọ tẹ́lẹ̀ lókòrò kún kí o ló máa bí ìṣẹ́ ẹsẹ́ kí ní ìṣàkóso ìlú iṣẹ́ ìlú wọ́n máa yẹ ìjábá mi láti Ibrahim alibama sẹ́fẹ́ bí a bá kọ́ oṣù kan bí àkọ́kọ́ ká ní Ibrahim ṣe afẹ́fẹ́ àti lọ́sílẹ̀ káwọ̀ máa jù fárúkọ ní afẹ́sẹ̀ kan ní ìyàtọ̀ tí bàbá ṣe tó kú lélẹ́ nínú ó ṣe lé kú ni kò sí ní ìkàmí lẹ́yìn ayé Adamu níbi ọtí Adamu kú táwọn bàbá dé láti lọ́rẹ̀ àwọn tí bàbá táwọn bá wájú wájú ká sọ wájú wọ́n ní ṣúlẹ̀ ọlọ́run bá lọ yá lọ́nà àti ó ti yá. èyí tí mo lè gbà kí á mọ̀ fún mi ní orílẹ̀-èdè dáadáa dáadáa àdámọ̀ yìí kí n dájú ìjà fún ma ní yíyá sísè ó ti lọ́wọ́ bá tọ́lá lórí bẹ́ẹ̀ ó sì síra rẹ̀ dé ìtọ́jú sọ́kùn mà ìtọ́ dákẹ́ lé nínú. tọ́ wọ́n ní ọdún ìpè ní wọ́n lọ ní ti àdámọ̀ tó náà lọ́ba kí ló ń fẹ́ pọ́ sínú kábùrọ̀ tọwọ́ máa ń gbàgbọ́ àtọ́lọ̀ wọn sí àdámọ̀ kí ló fi jẹ́sọ́ kí ló fi àwa díẹ̀ wá yìí. ẹlẹ́yìn àtàrí ara wa dànù
ẹgbà mú fún tí ẹmójú kúrò lè bá yẹ̀ jẹ́ sì lè bá bó ìjì rẹ̀ jẹ́ ọwọ́ náà sì ti sọ̀rọ̀ ó ní èmi àná ọba ní ló fi sọ́dọ̀ àgbà náà nù ẹ̀fẹ́ bá nígbà tí a bá fẹ́ bá tí dáadé sí nígbà tó fẹ́ bá gbogbo lọrin jani kí wá ara ọ̀ṣọ́ wa nínú lọrin nínú markaz ìbò ní mufti ewu ìgbé kí ṣe ọ̀tá rẹ̀ àtúntò wíwá yóò sì bínú pé ọlọ́run ṣòro fún gbogbo àwọn tí ọlọ́run ṣe pé ara tí ó máa jẹ́ pé ọlá rẹ̀ ni wọ́n ọ̀bọ́sẹ́ kó yé wa o Hayyakumullah. ká sọ pé ọlá rẹ̀ ni wọ́n kìí ṣe pé ẹrù rẹ̀ la pè wọ́n o Hayyakumullah gbọ́ mi yé dìbà ẹrù rẹ̀ ni wọ́n sọ pé ètò olúwa yóò ìṣolúwa o lórí ìṣọlọ́run o wọ́n kọ́ ló dá wọn o ṣùgbọ́n ara ọlá rẹ̀ ni wọ́n ètò ẹ̀yẹn ní pé tí wọ́n bá jẹ́ ọlá rẹ̀ ìwọ náà jẹ́ ọlá wọn. ohun ẹni tẹ́ ń gbọ́ yìí ó ní ohun bàbá wa Sheikh Tauban náà dá sọ̀rọ̀ náà ẹ̀já gbọ́n tí wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí. àwọn tó fẹ́ tàdánù yìí pàápàá jùlọ ipé wọn náà farabalẹ̀ kò fi èdè mú wọ́n ní tàbá dẹjú àrímú kò ká sí pé ògo kan nìyẹn nínú àwọn ògo káwọn kan sọ pé káwọn tẹ̀ nílà wá ògo yẹ wá rí ipé ògo ni ajá sí pé ò lójú ta ògùn lójú nú ìfẹ́ inú àti kìrìtà ó ti pàlákà rẹ̀ ó pa nímọ̀ rẹ̀ ó pa jọmọlúwàbí rẹ̀ ó pa júbí rẹ̀ ọ̀fọ̀fọ́ sọ ìgbọ́nà máa tí wọ́n ní kó dá ó lè pa jẹ́ torí wọ́pọ̀ ló dáyé wọ́n náà pa yìí ó dẹ̀ kú láyé ọ̀fọ̀fọ́ wá jẹ́ márkàzí káwà máa sọ pé láwájẹ́ ìṣe márkàzí táwà mọ̀ pé àkùsí làṣẹ ọlọ́ọ̀fọ́ tí àkùsí ní kẹ́kẹ́ ìṣe márkàzí yẹn márkàzí bẹ̀tí nítorí wípé ẹgbẹ́ ṣàkùsí ẹni ìṣe márkàzí alamítin ọ̀fẹ́ sọdún ọgọ́rùn ọdún tí ṣẹ́nà aláwọ̀ ti dáyé àti bíbí àti gbogbo wọ́n sì kọ̀ pé ọgọ́rùn ọdún gbogbo ilé ìlú náà àgbékalẹ̀ náà ní kí láàmà sí táfikó èèyàn lọ àwọn yẹn sì bá ọ́dá tó bá jẹ́ ìlú náà ni àdó fún àtàkù àdó fún tẹ̀lé lórí tẹ́fẹ́ sí ẹ̀ àwọn wa mítìn àwọn àdáwò wọn gbogbo àwọn ọ̀dá ẹjẹ́ káàkiri bá sí wọn náà ní ẹ̀wọ̀n ìwọ̀n dájúdẹ̀ ṣe yóò dá àkọ́kọ́ wọ́n ti bí wa bọ̀ arziki ọlọ́run ọba ni wá fún yín ilẹ̀ iná fàwà náà àkọ́kọ́ lẹ́tíká ìsọpá nítumọ̀ kò ní rọrùn tó ráwọ̀ sọpẹ́ yóò nítumọ̀ kẹ́ẹ̀sọpá kí sọmọ alájádámọ̀ kò ní rọrùn tó rá sọpẹ́ yóò kí sọmọ alájádámọ̀ kẹ́ẹ̀sọpá ìsọmọ márkàsì kò ní rọrùn tó rá sọpẹ́ yóò sọmọ márkàsì ayà nìyí ara ìtún máa ń sálà gbọ́hùn làkún فجعلتم منه حراما وحلالا ẹwà tó di pé èèwọ̀ ní kíkí lágbàjá wọ́n kírètì kíkí ọmọ ìyá rẹ̀ tẹ́sì sọ pé àlébì sọ pé ẹ gbọ́dọ̀ yẹra yín lórí ọjà jọ mẹ́ta pé inú bí alóòtọ́ àmọ̀ pé ẹ̀dẹ́ ìyẹn ni ẹ lè bínú wọ́n wá náwọ́ sí ọkà ọkọ̀ àwọn pé àbíbí ẹgbàá gbogbo àwọn ìjọmọ́ àfẹ́ pé gbàá àwọn ìyọ́n tó dẹ́ká sára kò ní pé a bá fi marka sílẹ̀ gẹ́gẹ́ bí orísun wa ẹgbẹ́ ilé kí o bàbá wa ní tó sì kọ́kọ́ wa síbẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó máa kọ̀ntrólù bẹ̀bẹ̀ láwọn tí ó bá ṣe bẹ̀ kò sẹ́ni fún tẹ́nìkan àwọn tó dájọ́ kó jẹ́ tẹ́nìkan wọ́n dájọ́ àbùsí fàmálà fún kéèrè bọ́dá àgbọn so gbogbo ń tàbí sábẹ́ mọ́ra wọn sàkámà jẹ́ ìyẹn ó yàwó yẹn lẹ́jẹ́ tó ní kálàfẹ́ ò lè gbà àwárí pé ókè bí òun bá fẹ́ràn wa àwá fẹ́ràn ọmọ ìyá wa ni ọ̀rẹ́ wa ni wọ́n bí wapọ̀ wọ́n tó wapọ̀ á dàgbà pọ̀ àlàfo yóò ṣe àlàfo tó lè sọ pé mo fún lóúnjẹ mo ráṣọ fún láàrin èmi àti àbùmí àti àbíbí Hayyakumullah. àjìjọ jókòó kíláàsì àjìjọ kéwú àjìjọ gbélé nígbà tí àbíjọ ṣéyàwó èmi ní ẹnìkejì èmi ní ẹnìkejì pé àtàlẹ́ ẹnìkejì rẹ̀ èmi ní ẹnìkejì sọ wọ́n ti rí pé ó yàtọ̀ sí àlàfo tó wà láàrin irú wa pẹ̀lú àwọn àbúrò wa tó yẹ pé àlékọ́dún mẹ́wàá àwọn àbúrò wa táwọn akọ́ kéwú èlú òkọ́ kéwú àjìjọ kọ́ kéwú ni kọ́lá ìjọ máa jẹ́ ẹ̀dùn pé àwọn ọ̀pọ̀ lágbájá o bí ó ṣe gun àbíbí ní khatu mashallah alhamdulillah ọlọ́run fún àbíbí ṣẹ̀rẹ̀ mi ọlọ́run fún ní khatu tó fáìn ọlọ́run fún afẹ́mi náà ní khatu tó fáìn tó tún yàtọ̀ sí ti tiẹ̀ ọlọ́run fi sọlá kẹ́lì fún àbí ìfẹ́lẹ̀ ọ̀pẹ̀ pé mo tún wá ní alẹ́ khatu tàwùbá ọ̀rẹ́ mi ó ṣẹ̀ṣẹ̀ kọ́ ni ilẹ̀ dúwẹ̀ fún pé kẹta àfẹ́ so àwọn wá sí wọ̀gbé ẹgbà tí kọ̀mpútò tí ó ti gbajúmọ̀ àáfọwọ́ ọkọ̀ tíra fi tẹ́ ní káyé sí ń ká aláwọ̀ táwọn tó kà
tẹ̀wọ́dé ìlànà káàtù mi wọ́n kọ́ mọ́ ọ̀rẹ́ tí ọwọ́ ẹni kankan tẹ̀kílẹ̀ sáfẹ̀ láfàán tọ́bá tó gúlá káàtù mi mo fi kọ́ tí ìrìn tí ọwọ́ ẹni kankan mi ò yá tẹ́ni kankan mi ò yá lókèlè mọ́ yá tó sí àwọn àtàtílẹ̀ méjì mẹ́ta mẹ́rin márùn bẹ́ẹ̀ àwọn náà wọ́n fi ń jẹun káàtù tọ́lọ̀ ń bùn wáyẹ tí ìṣẹ́ bá kọ́ lọ́dọ̀ títí ẹ àti wọ́n fi ń jẹun àwọn èèyàn ń gbé wá pé bá mi kọ́ àìmọye ṣàádà àìmọye program àìmọye invitation láti ọwọ́ akọ ìjẹ́kàgbà ìpé ara ọlá wa ni wọ́n ara ọlá rẹ̀ là wà náà kábàbà ẹgbẹ́ ọlá ni kú níbi fọ́lẹ̀ láàrín wọ́n gbọ́nà láti ìgbàgbìnà ìgbàgbìnà má rò pé tó wá rò pé nínú ọmọ bàbá yìí wọ́n nìkan ló fẹ́ jólógo ọ̀hún máa wẹ̀ kábà kó kátà pẹ́ ó lè ṣe bí ọlọ́run pé afẹ́ jọ wọláàbá afẹ́ mú wọláàbá afẹ́ tọ́ wọláàbá afẹ́ rábẹ́rú afẹ́ ìwọ̀n ó lẹ́tọ́ ẹ̀ ó sì lè ṣe tọwọ́ lọ fẹ́lẹ̀ kábàbẹ̀ sí ṣe ọ̀pàdà kaná Allahu Akbar ọyẹ kó wọ́n gbàwọ́ sókè kó gbàgbà ọlọ́run ó ṣẹ̀kẹ́ àwọn èèyàn ó ṣàánú àwọn èèyàn bọ́lọ́run ṣe ṣàánú wọn náà so àwọn nǹkan tí a fẹ́ sọ di ìwọ̀ pé lábájá mi ò ní kí mọ́ mi ò ní bá ṣe tí lọ́jọ́ mi ìdàlù kí á mọ́ ẹmẹ́jọ́ súnmọ́ mi ò ẹmẹ́jọ́ wọlé o fàtàlì tó ń mẹ́lẹ̀ wàhálà ẹni tí a sọ pọ̀ ló fi ń ṣe òjìrù kẹrin yá ọba lọ nínú ọba lọ́nà sọ pé àwọn ọmọ ìyá rẹ̀ wọ́n gbọ́dọ̀ wọlé wọ́n gbọ́dọ̀ kírun wọ́n gbọ́dọ̀ ṣe tẹ̀sí ìwọ ló sọ di pé àwọn ilé èyí tó náwó pé ẹṣẹ́ mistake wípé ẹni káwọn ọmọ ìyá yín gbà tẹ́ ẹgbà nínú àìlera ọ̀rọ̀ ṣe lérò pé àtọmọ kéwù àtọmọ bíbí ẹwà jókòó tẹ̀síìrì àfà àti bàbá wọn ẹ má pẹ̀sọ́ wá ní sí o a sì gbàgbọ́ ìtàn bẹ́ẹ̀ bá pè wá ìtọ́nà bá ní ká ṣe àwọn èèyàn pè wá káàkiri alhamdulillah ẹ̀ẹ̀rí náà ni ipò òdodo la wà ipò káṣòótọ́ la wà tẹ́gbẹ́ egúsí ni ó mọ̀ lágbàá sí kódà tẹ́ bá kọjá yìí tẹ́gbẹ́ gbẹ́lẹ̀ fèèbù tí máa tó rí kọ́mẹ́ntì òsì kan wọ́n tó jáde gbé ìgbésẹ̀ ẹ pé ẹni tán fẹ̀sùn kàn èyàn ga kò sẹ́ni tó ga jù fi lọ wọ́n bá àlú bá pààyàn wọ́n pa padà ọmọ kéwú ó ń gbé dàgbà sáfà rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ti lẹ́yìn ẹ wá fẹ́ sọ́ dìgbà gbòòrò ẹ̀yìn kò tẹ̀ ṣe lákàyè ẹ̀ tẹ̀ ronú kí ló ń ṣe báyìí kéèsì ńlá ni ọ̀rọ̀ yìí náà kì í ṣe kéèsì kékeré sẹ́yìn lórí ọ̀rọ̀ tó ń lọ yìí fún àmọ́ lámìyà fún bí mọ́tàṣẹ́lẹ̀ lọ́kọ́ ọ̀la ìbámu sàlùmọ́ ẹni tí ò bá dájọ́ pẹ̀lú ntọ́lọ́ sọ̀kalẹ̀ òun náà nàgbà alábòsí ọ̀rọ̀ tí mo sọ yìí àwọn ọmọ ọlọ́dún gángan oríjì ọmọ ọlọ́dún wọ́n mọ tó yẹ kán sọ ẹ̀rú bá kálukú ni wọ́n mọ tó fẹ́. ohun bàbá wa agbára omi náà lè ń gbọ́ lọ́wọ́ yìí ohun táwọn náà sọ lórí ọ̀rọ̀ yìí mo fẹ́ ká farabalẹ̀ ká sì gbọ́ dáadáa ẹ ṣé o. mi ò ní sọ pé bóyá kò sí àbí kankan ṣùgbọ́n kẹ́nikẹ́ni má pè mí ẹ má pè fóònù bí o ń sọmọdé o mo mọ tí mo sọ o ìdájọ́ tó ń ṣẹlẹ̀ yìí ẹ mọ òfin ni ẹ mọ òfin ṣẹ̀ríà ẹ bá mọ òfin ṣẹ̀ríà ẹ dájọ́ dáadáa káàkiri bá ṣe alábòsí ọ̀rọ̀ tó wá dẹ̀ ti dé nínú social media tẹ́ ẹ bá fẹ́ kọ́rọ̀ tàn síta ẹ parí ẹ̀ lábẹ́ ilé náà tó lọ́ọ́ bá ti lórí social media ní tẹ́yìn bá gbọ́ ló máa dá tẹ́ ẹ bá gbọ́rọ̀ lọ́lé ẹjọ́ ní tá dájọ́ bá gbọ́ ló máa dá ara níyàn ó kégbe síta ara nìyàn dandan ní kẹ́ pe ẹni tán fẹ̀sùn kàn ẹ pẹ̀lú tán fẹ̀sùn kàn ẹ wá sọ pé ẹ parí ẹ ti parí ẹ gbọ́dọ̀ ti parí ẹ báwọn gbọ́dọ̀ ti parí ẹ ṣé lọ ní nìkan ìlú tó wà láyé ni ìlú kò láyé kálukú nílùú Ìbàdàn bẹ́ẹ̀ Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ Ọ̀ṣun state bẹ́ẹ̀ ẹ dájọ́ dáadáa ẹ má ṣe tribalism ẹ jọ ẹ dájọ́ wà mọ́lámíyà kúbi máa ṣẹlẹ̀ láwù kọ́ ọ̀lẹ́kùn mùsàlùmí wọ́n ní wà báyìí náà tó lè mọ̀ ní dáhà wọ́n yẹ̀ mí ìlú lè mọ̀ ní hankara ẹni tó ń sọ fún wa pé nǹkan ń ṣeun wọ́n dẹ̀ ń sọ fún wa pé làákàrí wọn ò dàrú nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ kí lẹ́yìn sọ sí ààrẹ mi tó sọ pé kò yẹ kán sọ no ẹ jẹ́ kí gbogbo wa bẹ̀rù Ọlọ́run tí irú wa ibà tún kọ tabala ní sòdodo mọ́ Ọlọ́run bí wá léèrè ebi lórí tá a gbọ́ ni mi ò kí sọ̀tà ẹnìkéni mi sọ̀tà ẹnìkéni kò sí sọ̀rọ̀ ẹ̀mùlẹ̀mí kankan láàrin àwọn méjèèjì bí ó ṣe pé tá a bá rí àti tá a bá gbọ́ ká sọ̀rọ̀ lé lórí so èmi ò dẹ́ni bí fún mi ò wá kankan lọ́dọ̀ ẹni bọ̀dì yàtọ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run so mo dẹ̀ kọjá ìlara kí ni mo fẹ́ yọ lómẹ́ ni pé ẹ̀sùn tí wọ́n fi kan arákùnrin ni Sírù tó wá jẹ́lẹ̀ sẹ̀ríà ni kéèsì ńlá ni wọ́n kọ́kọ́ àrẹ́sì ẹni tó fẹ̀sùn kàn wọ́n ṣe Sírù yẹn wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ àrẹ́sì ẹ̀ náà wọ́n interrogate ẹ̀ báwo ló ṣe jẹ́ ẹ wá ń kù dí ọ̀bọ̀ ẹ mẹ́jà sábùsí náà ẹ lọ wo àdísùkúdísí ẹ ló sọ pé èèyàn gbà fọlọ́ wọn sàṣà nàbì sàhárà nàbì rọ́jù ló mẹ́nà Yẹ̀wúdí nàbì dípò náà aṣọ ni Yẹ̀wúdí ó sàṣà nàbì ó mú ẹ̀ ó sàṣì ó ṣiṣẹ́ kí wọ́n á ní ti mọ̀dérù mọ́ríkàsì sáṣàṣì ò nílé wọlé ẹyẹ tọ́ra yín jẹ
ìyàwó ànábì tó ń pè ní Afusa wọn lọ bá yọnu sí Málíkì ọmọ Muhammadu ọmọ Sáàdù ọmọ sọ̀rọ̀ alátò wọn ní ànàbà lágbà àná Hafsa tó sójú ìrẹsì nàbí sàlásàlám Afusa tó jẹ́ ìyàwó ànábì nígbà tó ké gbàjáde ọ̀rọ̀ yìí tó fura sí ẹnìkan tó sàṣìwò kó tàlá ti jáde àtòlá sáàrà tíya wọ́n pa ọmọbìnrin yẹn nítorí ẹ̀ ọmọ ọ̀dọ̀ ẹ̀ tó sàṣì wọ́n pa dànù sí ìlú wájú ẹ̀ka kékeré ni àlùfíìtì náà tó aṣáájú mẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ tìlú ẹ̀yìn dẹ̀ mọ̀ sọ pé kámọ́ sọ̀rọ̀ because of what àmọ́ òfin tó gáàdì ọ̀rọ̀ àdàkọ anybody ẹni bá tábà kó tún bẹ̀ ṣe ẹ jáwọ́ bí ìwà òṣì ní bá fà lágbèrè wa kí ni nǹkan ládàá mi ò attack anybody mo ń lọ tèmi tá a bá gbọ́ lásán ìlú bẹ́ẹ̀ bá gbọ́ nǹkan bá tèmi náà bá jù ẹ sọ síta àbí tí n bá kéde tẹ́ ẹ bá gbọ́ tó jẹ́ àṣírí ẹ sọ síta tí bí gbà tọ́rọ̀ lọ ní social media tí máa nǹkan pariwo mi alágbára mi ẹ ṣèwádìí ẹ bá ṣèwádìí tẹ́ bá rí nǹkan tí ò da ẹ kéde ẹ pariwo síta máa ń dìfẹ́ di ara mi ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o wọ́n fẹ̀sùn kan yàn bí nǹkan báyìí so ẹ̀yin àgbàlagbà tẹ́ bá fẹ̀sùn òdodo ẹ pé ẹni tó fẹ̀sùn kan ni ẹ ìfáìtẹ̀ ẹni tó fẹ̀sùn kan ẹ bí léèrè ẹ tarúkẹ́tẹ̀ ẹ àti parí no kò sí ìlú tó ti ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣayé bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀dọ́ ẹ rí pé tí bá lọ sí bá bọ̀ ẹ ló ṣe lákàrí o bóyá torí nákàlí irọ́ tó fẹ́ fún yín tán ibi tẹ́ ẹ̀rọ kan máa já síbi ògùn fún ni òfò ojú òkèjì ọjà ni n tó ń ṣe é nìyẹn o ẹ lè rágbàlagbà kan gidi kó wá gbè lẹ́yìn rọ kábẹ́ wàá dákẹ́ ni àwọn ọ̀dọ́ ọmọkùnrin lẹ́mọ̀ rí àwọn ọ̀dọ́ tó ń wá ṣìírí ká wọn náà bá máa ṣàánú yóò ṣàánú yín ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ ká dúró lẹ́yìn òdodo ẹ má jẹ́ ká gbọ́ lẹ́yìn abẹ́rẹ́ àgbàlagbà tí ń sáré inú ẹ̀kan bí òde nǹkan kan lè àgbàlagbà sọ pé wọ́n fàdó sí òun lápò wọ́n tún wá gbàdó yẹn wọ́n wá fẹ́ fi ìkó dẹ là olórí ọmọ wa sọ pé irọ́ òun ò gbà wọ́n náà máa pẹ́rẹ́ sí ẹ wá ń dájọ́ ni àwọn bàbá ti parí ẹ̀ tẹ̀tẹ̀ lónìí nílẹ̀ tó mọ́ lónìí tó bá dájọ́ ilé ẹjọ́ àwọn tí ò dájọ́ nǹkan nínú kan jẹ́gbẹ́ wa àbọ̀ kan jẹ́gbẹ́ àbúrò wa tán ju àlọ́ díẹ̀ àbí kan mọ̀tò wa kan jẹ́gbẹ́ àbúrò wa ẹ méjì á sábò sínú ẹ jẹ́ àsòdodo ọlọ́run ò fẹ́ ẹni tí bá ń wá nǹkan lọ́dọ̀ èèyàn lọ́dọ̀ ẹ̀dá ní mọ̀ silent ọ̀dọ̀ ọlọ́run ni mo ti ń béèrè nǹkan bàbá ṣó Adam wọn ò wá kankan lọ́dọ̀ ẹ̀dá bàbá ṣó Kamal bàbá wa Lágbàjì ọlọ́run ṣàánú wọn so èmi náà wá kankan mi ò wóye ntọ́lọ́run tí mo fẹ́ ọlọ́run ṣe fún mi nínú kíláà nílé ìṣòdodo fún bẹ́ẹ̀ yóò pa pẹlẹbẹ ń sòdodo ẹ lọ gbé ìgbésẹ̀ ẹ pe ẹni tán fẹ̀sùn kàn èyàn ga kò sẹ́ni tó ga jòfin lọ bọ́ba àlú bá pààyàn wọ́n pa padà bọ́ba àlú bá hùwà tí ò da tó gbalẹ̀ ọba àlú kan kọ́ ló máa ṣìṣe yẹn ń dòní ṣé wọ́n àrẹ́sẹ̀ àbí wọ́n àrẹ́sẹ̀ ẹ má fọlá jiyàn ẹja bẹ̀rù ọlọ́run àrùtà wà mọ́ rúta nígbà tó bẹ̀rẹ̀ sí fìtínà ayé kọ́lé náà mọ́nà fìtínà tó ṣé bá nàbí Yusuf ló dáná sínú kànga ló gbé wọn mọ́bẹ̀ ló gbé wọn dànù sí ìlú wájú ẹ̀ka kékeré ni wọ́n mọ̀ dáná sí yàn lára wọ́n mọ̀ fìtínà èèyàn àgbàlagbà tí wọ́n ń lahùn àgbàlagbà tí wọ́n ń ké ẹ lọ ti Barrister ẹ bó ṣe pariwo ó ṣe gbogbo ẹ náà ló síbẹ̀ kọ́nà má ṣe ti bàbá mùdírù bẹ́ẹ̀ kọ́nà gbọ́ kó bá fún ẹ ní àlàáfíà bí ẹ bá gbọ́rọ̀ dọ́gba ọlọ́pàá nínú sọ̀rọ̀ ní alẹ́ furasí alẹ́ suspect ẹ tẹ́ bá dé furasí lẹ́ máa sọ pé mo furasí ẹ furasí ẹ báyìí àwọn máa kó di ọba ẹ mọ́ sọ̀rọ̀ o ẹ já bẹ̀rù Ọlọ́run mi ò láni aburú sẹ́ni bọ̀dì mo ń sọ fún yín ẹ wo àfáà wa Abdul-Jabbar Balógun kọ́nà bá dẹlẹ̀ fún mo sọ fún yín gbogbo àwọn tó bá jágbára bàbá 1973 ọ̀dọ̀ bàbá mi ni wọ́n ti gba ilé fún wọn nígbà 1973 ni màmá wọn dé ọ̀dọ̀ wa màmá wọn àti màmá mi ọ̀rẹ́ ni wọn ṣé ó Jabbar kan náà kí mo fẹ́ yọ lò kẹ́lẹ̀ mọ ibi tí mo kóra mi ìjánu dé bí ẹ̀gbẹ́ sàbúrò la máa ń ṣe pẹ̀lú wọn nígbà tó di kówó dé tọ́lá dé tí mi ìmọ̀jú owó náà mi ìdọ́dọ̀ wọn ẹ̀ẹ̀kan náà tí mo dọ́dọ̀ wọn mo gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú wọn ni ọ̀rọ̀ tí mo sọ níjọ́ náà ó lé mi dànù ni wọ́n ní ìwọ tó jábúrò mi tó sọ fún mi ní ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ̀dá ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí tán lẹ́kùn ọdún èmi ni mo tó báyìí mo dà báyìí mọ̀kámọ̀ tí n bá respect èèyàn kì í ṣe ti mọ̀kámọ̀ tọ́jú orí ni kì í ṣe ti mọ̀kámọ̀ níbo nílùú wo nílé ayé tá a wà yìí ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tó bá fi di pé ṣé ìjà bá máa kú kò sówó kò sí nǹkan kan mọ́ Ọlọ́run ní ṣe tẹnìkan kan wá bẹ́ẹ̀ nǹkan tí a ti ní experience ta nínú ayé yìí ó pọ̀ jọjọ orí wa lọ many things ó ti ṣẹlẹ̀ lójú wa gan lẹ́rú fún máa ń gbà wá láti máa ń kìlọ̀ fún àwọn èèyàn pé ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò sírun tá àti rírí àti bọ́ba ṣe rí àti bọ́ olórí ìlú ṣe rí kò sí tá àti ṣe kò sírun express tá àti rírí nínú ayé òun ló fi dàbí pàǹpà lọ́lọ́lọ́ kí ẹ̀ wà ó lóun fẹ́ mọ pé àfẹ́mi nìkan kò débì kan àfa kan ní ọdún máa ń sílà túmọ̀ ilé tó ẹ̀ lóbi anábùsì sóhà rábì wà láhìjà ipò ayé tí ẹ̀ mọ́ dùn yẹn mo fẹ́ joyè mo fẹ́ ṣe kankan mo fẹ́ kán mọ̀ mí máa ilé tó ẹ̀ lábìá mi ò dábàá pé ẹnìkan lè máa yọnu sí sóhà rábì ẹ̀ tó bá ní làákàrí wà láhìjà àti tó bá ní ọpọlọ àròjinlẹ̀ onímọ̀ ronú sí onímọ̀ wà wàhálà ló wà ń bẹ̀
ẹni bá lọ́nà rẹ̀ gangan ni mo ń gbádùn ọ̀la tí ẹ bá lè jọ àfàlẹ̀ sáyé kó fi wà kún kó mọ̀ dúró lórí pé kò sí ni ẹlòmíì ò gbọdọ̀ gbé má àfẹ́mí no. bá dárúkọ gbogbo àwọn àfa sínú tíra wọn dárúkọ bàbá ẹ bá máa dọ́jì kó máa bẹ́kọ̀kọ̀ kó máa ṣe kíní wàá máa ṣe bí ikú ajẹ́nifẹ́ ni èkútélé ajẹ́nifẹ́ ni òkìtàn lọ́wọ́rọ̀ ó sì gbọ́. yóò máa fẹ́ ní atẹ́gùn yóò sì máa jẹ́ lọ. yóò máa fẹ́ ní atẹ́gùn yóò sì máa jẹ́ lọ. àwọn èèyàn ó máa bẹ̀rẹ̀ pé kí ló ṣe fún ẹ. àwọn èèyàn máa bẹ̀rẹ̀ pé kí ló ṣe fún ẹ. àtàkẹ́ bẹ́ẹ̀ ni ẹni tó ń díyàn lé ìkànnà. ẹni tó ń díyàn lé ìkànnà yìí. yóò tọwọ́ baṣọ. yóò tọwọ́ baṣọ. yóò gé. yóò gé. yóò tọwọ́ baṣọ. yóò tọwọ́ baṣọ. yóò gé. yóò gé. ẹ wá débi bẹ́ẹ̀ kí n mú ọwọ́ yẹn dúró sílẹ̀ báyìí. tó wá kùn ní pé ká mú ọwọ́ yẹn dúró sílẹ̀ báyìí. èmi náà gé. Suleiman Farouk wá fi kí wá láàyè kíru ẹ̀ máa sọ pé Sheikh Adam ṣẹ̀wọ̀n. kíru ẹ̀ máa wá sọ wípé bàbá Sheikh Adam ṣẹ̀wọ̀n. ǹjẹ́ kí lẹ́sẹ̀. ǹjẹ́ kí lẹ́sẹ̀ bàbá Sheikh Adam. bá dárúkọ gbogbo àwọn àfa sínú tíra wọn dárúkọ bàbá ẹ̀. bàbá dárúkọ gbogbo àwọn àfa sínú tíra wọn dárúkọ bàbá tiẹ̀. tani bàbá yẹn. tani bàbá yẹn. pìtànpìtàn láyé. pìtànpìtàn láyé. bákan méjì ni wọn. bákan méjì ni gbogbo àwọn tó bá pàtàn láyé. o bá pìtàn bí o ṣe yẹ. o bá pìtàn bí o ṣe yẹ. òpùrọ́ pìtàn ni ẹ. òpùrọ́ pìtàn ni ẹ. tó o bá pìtàn bó ṣe yẹ. tó o bá pìtàn bó ṣe yẹ. o pìtàn nù ni. o pìtàn gan nìyẹn. wọ́n á rí wọn dárúkọ bàbá rẹ̀ táwa ni bàbá rẹ̀. bàbá ò dárúkọ bàbá rẹ̀ gbogbo àwọn afáàní wọn dáhùn dárúkọ bàbá rẹ̀ táwa ni bàbá rẹ̀. Haji Faruku kìí ṣe oníkìjìbá. Haji Faruku kìí ṣe oníkìjìbá. ọ̀gbọ́ ilé oníkìjìbá. ilé oníkìjìbá. nílọrin tó bá mọ bí wọ́n ṣe ń kọ́lé tó bá mọ bí wọ́n ṣe ń gbé tínú ilé àwọn tó wà lágbo ilé káàkáàkáà nínú agboolé yẹn àwọn ni original bó ṣe rí lọ ni ọ ìwọ tí káà rẹ tó bá wà lẹ́nu oló kò sínú ilé wọ́n ya ni wọ́n fún nílé gbé ni. ìwọ tí káà rẹ bá wà lẹ́nu oló kò sí nínú ilé wọ́n fún nílé gbé ni. a máa ń dárúkọ àfáà làbí ó ń kíjì pa àwọn tó nílé nìyẹn. wọ́n máa ń dárúkọ àfáà làbí ó ń kíjì pa àwọn tó nílé nìyẹn. àfáàní. àfáàní. nínú àwọn àkọ́kọ́ ọmọ kéwù Sheikh Tajul Adabi. nínú àwọn àkọ́kọ́ ọmọ kéwù Sheikh Tajul Adabi. òun ni. òun ni. ká bàbá mẹ́ta. ká bàbá mẹ́ta. nínú bàbá yín. nínú bàbá yín. tó bí Fáruku. tó bí Fáruku. níbo ni wọ́n ti wá. níbo ni wọ́n ti wá. fẹ́ máa sọra yín mọ́ ìdílé kọ̀ọ̀kan òun lè ní tí wọ́n bá ti pọ̀ wọ́n fẹ́ kó belief. tí wọ́n bá ti pọ̀ wọ́n á fẹ́ tí wọ́n náà nígbàgbọ́ sí. nínú ìdílé yẹn tó lè ka bàbá mẹ́ta fi sàárẹ̀ hàn. nínú ìdílé yẹn tó lè ka bàbá mẹ́ta fi sàárẹ̀ hàn. fi hàn yàn. fi hàn yàn. ó bọ́ nílọrin o wọn yìí sin òkú sí tẹ́tẹ́lẹ̀. nílọrin wọn kì í sin òkú sí tẹ́tẹ́lẹ̀. má jẹ́ awó nǹkan òkú tó ti kú. má jẹ́ awó òkú tó ti kú. tá a ti sin. tá a ti sin. má jẹ́ awúlẹ̀. má jẹ́ awúlẹ̀ bàbá ní ká bẹ́ẹ̀ di abẹ́ èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ ẹ. èèyàn ò tó rí pa. èèyàn tó rí pa. ló ń fọwọ́ bò báyìí. ló ń fọwọ́ bò ó. ipò òun pa lórí. ipò òun pa lórí. o ti torí pa náà. o ti tó pa nìyẹn èèyàn tó yé kábàábà ní fọwọ́ bò ó. kì í ṣe pé èmi pẹ̀lú ẹgbẹ́ rárá. kì í ṣọ̀rọ̀ ẹgbẹ́ làwọn yóò jìnnà síra wọn. o kàwé. o kàwé. o kàwé. o kàwé. o fi wọlé kéwú. tí o fi wọlé kéwú. ẹ máa wo iye ọdún ẹ. ẹ wo iye ọdún yẹn. mo wà ní primary school mi ìrò pọ́n ti bí ẹ. gbàtí bàbá wa wà ní primary school wọn ti bí ẹ. ọ̀rẹ́ tí mo sọ fún yẹn o. lójú ọ̀rọ̀ ni bàbá sọ. níbo ni bàbá fẹ́ kọ orúkọ ẹ̀ sí orúkọ bàbá orúkọ Haji Faruku nínú àwọn àfa
níbo ni bàbá fẹ́ korúkọ ẹ̀ sí nínú àwọn àfáà nígbà kan korúkọ àwọn àfáà bọ́ná fẹ́ korúkọ ẹ̀ sí. ṣé ọlọ́mọ tó ní. ṣé nínú ọmọ kí ló fẹ́ kọ́ sí ni. ṣó ní ọmọ tó ní. ṣó ṣe tíra ni. ṣó ṣe tíra ni. ṣé ìtàn ẹni tó ń taṣọ òfì ni bàbá ń pa ni. ṣé ìtàn ẹni tí ó ń taṣọ òfì ni bàbá ń pa ni. nígbà bẹ̀rẹ̀ sí korúkọ àwọn àfáà kọ́ńdà lè kéwúlẹ̀ kọ́ ṣe tíra kọ́ ṣe pọ̀lọpọ̀ nǹkan tó korúkọ wọn bẹ̀ nígbà tó ti mú ọ pé kì í ṣe tàn ẹni tí ń taṣọ òfì ni wọ́n ń pa wọn lè korúkọ ẹ̀ síbẹ̀. àáfà oníkìtìpá Àlàbí oníkìtìpá yìí. Àlàbí oníkìtìpá yìí. àáfà ni. àfáà ni. àáfà Àlàbí oníkìtìpá yìí ó kọ́ bàbá wa Arówórẹ̀kì. ó kọ́ bàbá wa Àlàbí oníkìtìpá yìí ó kọ́ bàbá Arówórẹ̀kì ó kọ́ níwò ó kọ́ ní kéwú. ará àwo ni. ará àwo ni bàbá Arówórẹ̀kì bàbá Àlàbí wa kọ́ wọn ní kéwú. bàbá Àlàbí oníkìtìpá yìí ló kọ́ oníwàásí àgbáyé. bàbá Àlàbí oníkìtìpá yìí ló kọ́ oníwàásí àgbáyé ló kọ́ ní kéwú. bàbá Àlàbí oníkìtìpá yìí. bàbá Àlàbí oníkìtìpá yìí ló kọ́ Hájì Yunus. ló kọ́ Hájì Yunus. tó jẹ́ ẹ̀gbọ́n Sheikh Soglol. tó jẹ́ ẹ̀gbọ́n Sheikh Soglol. ní kírun. bàbá àfà Àlàbí oníkìtìpá yìí. bàbá Àlàbí oníkìtìpá yìí. àwọn náà sọ pé mi ò nílé kọyín tí ó mọ̀ oníbàárà àwọn ṣe rí. àwọn náà sọ fún àwọn tó ń kọ́ kéwù náà pé mi ò nílé kọyín kéwù má bára mi ti ṣe rí yìí. ó ṣeé ṣe kó jẹ́ Àjàní. ó ṣeé ṣe kó jẹ́ Àjàní. àmọ́ ibi tẹ́ ti kíw. àmọ́ ibi tẹ́ ti kéwù. ń sọ fún yín. wọ́n ń sọ fún yín. mi ò mọ bẹ́ẹ̀ mi ò tí ì mẹ́ni náà o àmọ́ tó bá dé ẹ mọ̀. mi ò mọ bẹ́ẹ̀ ní etí mẹ́ni náà àmọ́ tó bá dé ẹ mọ̀. ọ̀rọ̀ balẹ̀ àdìtàn ìjà ló dé torí dòwe bàbá wa Mudiu Mukas ti sọ púpọ̀ nípa Sheikh Suleiman Farouk oníkìjìpá mufti ìlú Ìlọrin abẹ́ gbogbo àwọn àgbà fà nílùú Ìlọrin jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà láti yanjú aáwọ̀ tó wà ńlẹ̀ yìí kálàáfíà kó lè jọba láàrin àwọn méjèèjì. Ọmọ Aláṣẹ Media lè ń gbọ́ látàárọ̀ bá wa ṣíà ẹ̀ kó délé kó dóko. A ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ̀ ire o ire kàbìtì. Àtìrẹ́tìrẹ́ o ọmọ Aláṣẹ dìde. Àtìrẹ́tìrẹ́ o ọmọ Aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ Aláṣẹ.